Yunusa Yari o, ìyàwó mi gbọ́dọ̀ fún mi ní mílíọ̀nù kan náírà tó bá mọ̀ pé òun ò fẹ́ mi mọ́. Ìwájú onídàájọ́ Muhammad Wakili ti ilé-ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ kan tó wà ní Kubwa nílùú Àbújá tí ṣe olú ìlú ilẹ̀ wa ní àwọn tọkọtaya méjì kan, abilékọ Aisha Hamisu àti ọ̀gbẹ́ni Nasiru Yunusa gbé ara wọn lọ. Ìyáálé ilé náà ló gbé ẹjọ́ ọkọ rẹ̀ lọ sí kóòtù ọ̀hún pé kí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún tú ìgbéyàwó ọdún 3 tó wà láàrin àwọn méjèèjì ká, kí kálukú àwọn máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ báyìí. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní olúwa mi ò nífẹ̀ẹ́ ọkọ mi yìí mọ́ o, kò sóhun tẹ́nìkan lè sọ fún mi tí mo fi lè padà sílé ẹ̀ mọ́ láíláí. Òun fúnra ẹ̀ ló fọwọ́ ara rẹ̀ kó gbogbo ẹrù mi padà sílé àwọn òbí mi nínú oṣù 4 ọdún tó kọjá. Látìgbà náà sì ni mo ti ń gbé lọ́dọ̀ àwọn òbí mi, ṣùgbọ́n ó ń bẹ̀ mí báyìí pé kí n padà wá sílé rẹ̀. Èmi ò sì ṣetán láti padà nítorí mi ò kì í ṣe ọmọ àlè rárá, mi ò ní padà sọ́dọ̀ rẹ̀ mọ́ láí. Èmi ò nífẹ̀ẹ́ mọ́ rárá o, kò mọ ìtọ́jú ìyàwó ṣe. Ojoojúmọ́ ìjà ló máa ń wáyé láàrin wa kó tó di pé ó fọwọ́ ara rẹ̀ kó ẹrù mi jáde láìrò tẹ́lẹ̀. Iṣẹ́ abẹ ni mo fi bímọ kan ṣoṣo tó wà láàrin wa. Ọkọ mi kò rí owó kó sílẹ̀ lákòókò tí wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ ọ̀hún fún mi. Àwọn òbí mi ló sáré sọ́tún sósì lórí mi pé kí n má bàa kú. Àwọn ni wọ́n kówó sílẹ̀ fáwọn dókítà kó tó di pé wọ́n ṣiṣẹ́ abẹ náà fún mi. Mò ń rọ adájọ́ ilé ẹjọ́ yìí pé kí wọ́n jẹ́ kí n máa ṣètọ́jú ọmọ oṣù 13 tó wà láàrin ìgbéyàwó èmi pẹ̀lú ọkọ mi yìí, ṣùgbọ́n kó máa wá ṣojúṣe rẹ̀ fún ọmọ náà nígbà gbogbo. Kò sóhun tó lè ṣe o, mi ò ní padà sílé ẹ̀ mọ́ láéláé. Nínú ọ̀rọ̀ olùjẹ́jọ́ tí ṣe ọ̀gbẹ́ni Yunusa ló ti sọ pé kò sóhun tó lè mú kí n kọ ìyàwó mi yìí sílẹ̀ nítorí pé mo sì nífẹ̀ẹ́ gidi ni. Àìmọye owó ni mo ti ná lé e lórí kó tó di pé ó gbà láti fẹ́ mi. Bó bá sì sọ pé òun kò nífẹ̀ẹ́ mi mọ́ tàbí bákan, èmi pàápàá ṣetán láti gba mílíọ̀nù kan náírà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí owó tí mo ti ná lé e lórí nígbà tá a fi ń fẹ́ra wa lọ́nà àti nígbà tó wọlé mi. Mo ní ẹ̀rí gbogbo owó ọ̀hún lọ́wọ́ tí mo sì lè fi hàn bí àkókò bá tó. Ọdún 2021 ni èmi pẹ̀lú ẹ̀ ṣègbéyàwó ní ìlànà ẹ̀sìn Islam tí mo sì ṣohun gbogbo tó tọ̀nà lé e lórí. Kò sì sídìí kan tó fi máa sọ pé òun kò fẹ́ mi mọ́ tàbí pé òun kò nífẹ̀ẹ́ mi mọ́ gẹ́gẹ́ bó ṣe ń sọ báyìí o. Adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ní káwọn méjèèjì so ewé agbẹjẹ́ mọ́wọ́ kíákíá. Ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 8 oṣù kínní ọdún 2024. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.